Ogun abẹ́lé orí 60 lọ́jọ́ tí Ọbasanjọ bá wọn jagun ní Pọta. Ojú ogun le o. Ọjọ́ náà ló pàṣẹ kí wọ́n yìnbọn pa Ṣọja kan tó fẹ́ sá lójú ogun. Nígbà tí àwọn ọmọ ogun ojúkù tí wọ́n lo ẹ̀rọ̀pléènì tó kó wàhálà bá àwọn ọmọ ogun Ọbasanjọ padà dé sí ilẹ̀ Biafra, ijó làwọn ọ̀gá sọ́jà Biafra gbogbo ń jó. Nígbà tí ìròyìn ọ̀rọ̀ náà sì dé tí ojúkù, lójú ẹsẹ̀ ló ti fi tẹ̀rín ránṣẹ́ sáwọn ọmọ ogun òfurufú tí wọ́n ṣe iṣẹ́ ńlá bẹ́ẹ̀. Bó sì tilẹ̀ jẹ́ pé àlejò ni wọ́n tí wọn kì í ṣe ọmọ ilẹ̀ Biafra tàbí Nàìjíríà, síbẹ̀ inú ojúkù dùn sí wọn nítorí ó ní Biafra ní orílẹ̀-èdè àwọn, àti pé tí ogun náà bá parí táwọn sì borí Nàìjíríà, àwọn àjòjì tí wọ́n wá bá àwọn jagun náà kò ní ibìkan tí wọn yóò lọ mọ́. Kí àwọn náà jókòó sí Biafra kí wọ́n máa gbádùn ni, nítorí owó yóò pọ̀, bẹ́ẹ̀ ni ọrọ̀ ńlá yóò bá orílẹ̀-èdè tuntun náà. Kò sì sẹ́ni tó bá àwọn ṣe tí yóò kábàámọ̀, nítorí gbogbo ohun tó bá yọ àwọn yóò jọ máa pín in ni. Ṣùgbọ́n ohun tó mú inú ojúkù dùn gan-an ọ̀tọ̀ ni. Inú olórí orílẹ̀-èdè Biafra náà ń dùn pé àwọn ọmọ ogun òun ti kó gìrìgìrì bá Olúṣẹ́gun Ọbásanjọ́. Ṣé nígbà tí wọ́n ti fi Ọbásanjọ́ ṣe olórí àwọn ọmọ ogun kọmáńdó ní inú àwọn ọmọ Biafra gbogbo ti ń dùn. Inú wọn ń dùn pé wọ́n ti gbé Benjamin Adékúnlé kúrò lójú ogun. Gbogbo èrò wọn sì ni pé Ọbásanjọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wá yìí kò lè ṣe kinní kan fáwọn. Kàkà bẹ́ẹ̀, àwọn làwọn yóò tètè mú un balẹ̀ kíá tí Yakubu Gowon àtàwọn tí wọ́n rán wá sílẹ̀ Biafra yóò sì tètè gbé e padà lọ. Wọn ò fẹ́ kí ọkàn Ọbásanjọ́ balẹ̀ lójú ogun náà débi pé yóò rí ọgbọ́n kankan dá, tàbí pé tóun náà yóò tún máa halẹ̀ mọ́ àwọn tí yóò sì máa ṣe àwọn ṣíkàṣíkà bí Adékúnlé ti ṣe. Ohun tí wọ́n ṣe fẹ́ tètè mú Ọbásanjọ́ kí wọ́n sì ṣe é bí ọṣẹ tí í ṣojú rèé, tàbí tí wọn kò bá rí i mú kí wọ́n dààmú ẹ̀ débi pé yóò fẹ́rẹ̀ sá lọ fúnra ẹ̀. Ohun tó yẹ kí inú ojúkù dùn pé wọ́n dá sẹ̀ríà fún àwọn ọmọ ogun Ọbásanjọ́ ní Pọta rèé, àwọn sì bà ẹ̀rọ̀pléènì wọn jẹ́ dáadáa. Èyí tó túmọ̀ sí pé wọn kò ní lè fò fún bí ọjọ́ mélòó kan. Bẹ́ẹ̀ nínú ètò ogun àwọn kọmáńdó yìí, ẹ̀rọ̀pléènì ṣe pàtàkì púpọ̀, nítorí ní gbogbo ibi tí wọ́n bá kọ́kọ́ dé, ẹ̀rọ̀pléènì ni wọn yóò tì ṣáájú tí ìyẹn yóò máa ju bọ́ǹbù àtàwọn àdó olóró míì látòkè, tí wọn yóò sì fọ́n gbogbo àwọn ọ̀tá wọn ká kó tó di pé àwọn ọmọ ogun ilẹ̀ dojú ìjà kọ àwọn tí wọ́n bá kù nílẹ̀. Èyí tí máa ń jẹ́ kí àwọn ọmọ ogun Nàìjíríà tètè ṣẹ́gun àwọn Biafra, tí àwọn ọmọ Ìgbò náà yóò sì máa sáré lọ nígbà táwọn ọmọ 3rd Marine Commando bá ń dáná ìbọn fún wọn. Ìdí nìyí tí àwọn ọmọ ojúkù fi ń jó tí wọ́n ń yọ̀, tí ojúkù fúnra ẹ̀ sì gbé ẹ̀wù ìdùnnú wọ̀ bí ìgbà pé wọ́n gba agbára ìjà lọ́wọ́ àwọn ọ̀tá wọn ni. Nígbàrà tí àwọn ọmọ ogun ojúkù tí wọ́n lo ẹ̀rọ̀pléènì yìí ti ń sá lọ ní àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n láyà díẹ̀ ti sáré bọ́ sápá kan, táwọn náà sì ń gbìyànjú láti já àwọn ẹ̀rọ̀pléènì méjì tí wọ́n wá ṣe iṣẹ́ burúkú fún wọn náà bọ́. Ṣùgbọ́n gbogbo ìbọn tí wọ́n yìn sí wọn kò dé ọ̀dọ̀ wọn. Àwọn ẹ̀rọ̀pléènì náà ń sáré lọ bí ẹni tẹ́gùn lé ni. Òtúbá ń tẹ̀sí ní gbogbo ìbọn àwọn ọmọ Ọbásanjọ́, bí ẹni tó ń fi ọta ṣòfò lásán ni. Nígbà tí àwọn ọmọ ojúkù náà ti lọ ni àwọn ọmọ Ọbásanjọ́ tí wọ́n sá lọ àtàwọn tí wọ́n dúró ṣẹ̀ṣẹ̀ wá parapọ̀ tí wọ́n ń wo ohun tí àwọn ẹ̀rọ̀pléènì náà bàjẹ́. Ọ̀rọ̀ náà sì sọ sí wọn lẹ́nu ó buyọ̀ sí, nítorí ọ̀pọ̀lọpọ̀ wọn ni kò mọ ohun t'Ọbásanjọ́ tó jẹ́ olórí ogun tuntun náà yóò ṣe bó bá ti ibi àbẹ̀wò tó lọ dé. Nítorí tó bá jẹ́ Adékúnlé ni, ṣe ṣílẹ̀mí àwọn ọ̀gá sọ́jà kan kò ní bọ́, tí ẹ̀mí wọn kò ní ṣòfò bó bá rí i pé nípa ìmúrasíṣẹ́ tiwọn láwọn ọmọ ojúkù náà fi rí wọn mú bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà t'Ọbásanjọ́ dé, ó wo àwọn tí wọ́n ti farapa àti bí wọ́n ti farapa tó, ó wo àwọn ohun tí wọ́n ti bàjẹ́ níbẹ̀, ó wo ẹ̀rọ̀pléènì tí wọ́n fi rọ́kẹ̀tì fàya bí aṣọ. Ó sì bá àwọn sọ́jà náà sọ̀rọ̀ pé àwọn náà ti fojú ara wọn rí báyìí o. Wọ́n ti rí i pé àwọn ọmọ ojúkù kò bá wọn mú kinní náà ní kékeré, wọ́n fẹ́ pa wọ́n run gan-an ni. Bí àwọn náà bá sì sun àsùnpara, àwọn náà yóò fojú ara wọn rí ohun tí yóò tì díẹ̀ yọ.
kí á ní gbogbo ìwé ìròyìn àti rédíò àwọn Biafra pẹ̀lú àwọn rédíò orílẹ̀-èdè tí wọ́n wà lẹ́yìn ìjọba ojúkú ti ń ké tantan tí wọ́n ń pariwo ọ̀rọ̀ náà tí wọ́n sì ń sọ pé àwọn ọmọ ogun ojúkú ti fẹ́ gba ìlú Pọta padà lọ́wọ́ Nàìjíríà àti pé wọ́n ti ba gbogbo ẹ̀rọ̀pléènì tí wọ́n fi ń jagun jẹ́ pátápátá láìkù ẹyọ kan. kí á báyìí ní Ọbásanjọ́ àtàwọn èèyàn ẹ̀ túnra mú nítorí ìròyìn náà ti kàn dé ìlú Èkó. Àwọn tí wọ́n rán wọn níṣẹ́ wá sójú ogun sì ti ń rò pé ǹjẹ́ kì í ṣe àṣìṣe làwọn ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ọbásanjọ́ yìí, ǹjẹ́ apá rẹ̀ yóò ká ohun tí àwọn ní kó lọ ṣe lójú ogun. Ṣùgbọ́n ọkùnrin olórí ogun tuntun náà kò dúró, òun náà bẹ̀rẹ̀ sí bá iṣẹ́ rẹ̀ lọ. Ó ní kí òun tó bẹ̀rẹ̀ ìjà, òun yóò kọ́kọ́ dé ọ̀dọ̀ àwọn sọ́jà tó wà lójú ogun náà yíkáyíká. Òun yóò fi ara òun hàn wọ́n kí wọ́n lè rí òun, kí òun sì ta wọ́n jí padà, nítorí gbogbo wọn ní ìrẹ̀wẹ̀sì ti bá. Ìrẹ̀wẹ̀sì tó sì bá wọn náà ló ń jẹ́ káwọn ọmọ Biafra rí wọn mú bẹ́ẹ̀. Bí wọ́n bá ti jí gìrì padà, ohun gbogbo yóò tún máa lọ déédéé ni. Bẹ́ẹ̀ ni Ọbásanjọ́ tún bẹ̀rẹ̀ ìrìn ẹ̀ padà. Ó ní òun ṣàfẹ́ dé ọ̀dọ̀ gbogbo àwọn sọ́jà kéékèèké tí wọ́n ń jagun lójú ogun. Ní ọjọ́ 26 oṣù karùn-ún yìí, Ọbásanjọ́ gbéra lọ sí Àṣà. Ṣùgbọ́n olórí àwọn sọ́jà tó wà níbẹ̀ kò sí nítòsí rárá láti pàdé Ọbásanjọ́. Wọ́n ní òun ti bá fàájì lọ àti pé ní ọ̀pọ̀ ìgbà bí ọkùnrin náà ti máa ń ṣe nìyẹn. Àwọn ọmọ ogun sector 2 ni wọ́n ń pè wọ́n. Àwọn ni wọ́n sì di àdúgbò náà mú. Bí a ò bá rí gún àfi òbẹ̀ṣẹ́ bọ́. Àwọn ọmọ ogun kéékèèké tó kù níbẹ̀ náà ni Ọbásanjọ́ tẹ̀lé. Àwọn ni wọ́n sì mú yípo gbogbo ibi tí àwọn ọmọ ogun àdúgbò náà wà tí wọ́n ti ń jagun, tó sì rí gbogbo wọn tí wọ́n sọ ìṣòro tó ń kojú wọn fún un. Èyí tó ṣe pàtàkì jù níbẹ̀ ni pé inú àwọn ọmọ ogun náà dùn. Ṣé ó pẹ́ tí wọ́n ti rí olórí ogun pátá fún Marine Commando ní inú ìgbẹ́ tí wọ́n wà? Wọ́n ti rò pé àwọn olórí ogun kì í wọ inú ìgbẹ́ jagun, àárín ìlú làwọn ń gbé tí wọn yóò sì ti máa pàṣẹ ránṣẹ́ sójú ogun. Ṣùgbọ́n nígbà tí àwọn sọ́jà náà rí Ọbásanjọ́, ayọ̀ wọn kún gidigidi. Lẹ́yìn èyí ni Ọbásanjọ́ gba ọ̀dọ̀ àwọn ọmọ ogun tó wà ní ojú ọ̀nà Òwèrè sí Abá lọ. Ó sì bá wọn níbẹ̀ digbidigbi. Ohun tó yà á lẹ́nu jù ni pé àwọn ọmọ ogun náà ló gbáradì ju gbogbo àwọn ọmọ ogun tó kù tó ti ń bá pàdé lọ. Ó ní wọ́n múra sílẹ̀, wọ́n sì ṣetán láti kojú ohunkóhun láì bẹ̀rù ikú rárá. Sọ́jà gidi ni wọ́n lójú ogun. Nígbà t'Ọbásanjọ́ wòye ohun tó fún àwọn sọ́jà yìí ní ìgboyà àti ìfọkànsìn bẹ́ẹ̀, ó rí i pé olórí ogun wọn níbẹ̀ ni ìyẹn ọkùnrin kan tí wọ́n ń pè ní APP tàbí African Pash. Ohun tí wọ́n ṣe ń pè é lórúkọ bẹ́ẹ̀ ni pé àwọn sọ́jà tí wọ́n kàwé máa ń rò pé àwọn nìkan làwọn mọ̀ nípa ètò ogun ni, àti pé tí wọ́n bá gbé àwọn tí wọn kò mọ̀wé sípò olórí, wọ́n kàn fi wọ́n dí gẹrẹwu lásán ni. Ìyẹn sì ni wọ́n máa ń ṣe ní gbogbo ilẹ̀ Áfíríkà. Wọ́n pàṣẹ ẹ̀ lásán ni. Ìyẹn ni pé wọ́n fi wọ́n dí gẹrẹwu. Inú wọn ṣe ń pè wọ́n ní pash. Ṣùgbọ́n APP African Pash kò gbà pé ẹnikẹ́ni lè fi òun dí gẹrẹwu tàbí pé òun kò kúnjú òṣùwọ̀n. Gbogbo ọ̀nà tí wọ́n fi ń yìnbọn ló mọ̀, gbogbo bí wọ́n ti ń ju bọ́ǹbù ló mọ̀, bó sì jẹ́ rọ́kẹ̀tì ló dí ọwọ́ ẹ̀ yóò máa yìn ín lọ ni, nítorí ọkùnrin gíga kan tó ṣìgbọnlẹ̀ ni. Bẹ́ẹ̀ ló lágbára bíi ti gidigidi. Kò sì sí sọ́jà tó wà lábẹ́ ẹ̀ tí kò ní bẹ̀rù ẹ̀, nítorí ẹni tó bá gbọ́ lẹ́nu yóò fara gbọ́ta. Bó bá ń sùn bó bá ń jí, òun pẹ̀lú ìbọn ẹ̀ ni sọ́bẹ̀sùn fapórọrí ọkùnrin ni. Nígbà t'Ọbásanjọ́ sì rí, inú ẹ̀ dùn sí i, ó sì fẹ́ bá a sọ̀rọ̀ kó sì sọ ohun tó ń lọ fún un. Ṣùgbọ́n nítorí pé APP ò gbóyìnbó, ọ̀kan nínú àwọn ọmọọṣẹ́ ẹ̀ ló máa ń lò láti sọ ohun tó bá fẹ́ sọ fáwọn àlejò tó bá ti wá. Ìyẹn ló ṣe pé ọmọọṣẹ́ ẹ̀ náà jáde tó sì sọ pé kó sọ̀rọ̀. Ọbásanjọ́ ní rárá, òun gan ni kó sọ̀rọ̀. Nígbà náà sì ni APP bẹ̀rẹ̀ sí fi èdè àdàmọ̀dì òyìnbó tí wọ́n ń pè ní pidgin tàbí broken sọ̀rọ̀. Gbogbo ohun tó sọ pátá ló yé Ọbásanjọ́, nítorí ọkùnrin náà kúkú mọ àdàmọ̀dì òyìnbó yìí sọ débi pé kò sẹ́ni tó sọ ọ́ fún tí ìyẹn kò ní gbọ́, àfi tó bá ṣe pé ìyẹn pàápàá kò gbóyìnbó rárá ni. Ohun tó sì ya APP àtàwọn ọmọ ogun ẹ̀ lẹ́nu ni pé nígbà tí Ọbásanjọ́ yóò fèsì ọ̀rọ̀ padà fún èdè pidgin, ìyẹn àdàmọ̀dì òyìnbó yìí lòun náà fi sọ̀rọ̀. Ó ní gbogbo wọn bá pariwo. Inú APP dùn dẹ́yìn, ó sì fi dandan lé pé àfi kí òun ṣe Ọbásanjọ́ lálejò, nítorí inú òun náà dùn pé ọ̀gá òun dunnú sóhun.
bẹ́ẹ̀ ló ṣe mú ọtí olómi ọsàn jáde tó sì wá adìẹ díndín tí wọ́n ń pè ní chicken tó fi gbá a lẹ́gbẹ̀ẹ́ ló bá gbé e fún ọ̀gá rẹ̀ Ọbásanjọ́ àtàwọn ológun tí wọ́n jọ lọ fi kinní náà panu, bẹ́ẹ̀ ni wọ́n sì tún mú ìrìn àjò wọn pọn. Kò sì sẹ́ni tó lè tètè gbàgbé APP nínú wọn. APP, ọkùnrin takuntakun lójú ogun. Lẹ́yìn èyí ni Ọbásanjọ́ tún gba ọ̀nà àbálọ tó sì dé ọsibítù àwọn sọ́jà tó wà ní Ṣòkóṣò níbi tí wọ́n ń kó àwọn tí wọ́n farapa lójú ogun sí. Lẹ́yìn náà ló sì lọ rí àwọn sọ́jà tí wọ́n ń jagun lójú ogun. Nígbà tó débẹ̀, ọ̀kan nínú àwọn ọ̀gá ológun tí wọ́n wà níbẹ̀ bínú, ó fìbínú sọ̀rọ̀. Ó ní bí wọ́n bá fẹ́ pa òun kí wọ́n pa òun. Ó ní àwọn kan wà nínú igbó ni, àwọn ọ̀gá tí wọ́n wà lÉkòó àtàwọn tí wọ́n wà ní Pọta kò jẹ́ sọ pé àwọn rí àwọn. Wọ́n kàn dá àwọn sínú igbó, àwọn ń jayé lọ ní tiwọn ni. Ọbásanjọ́ ní ọ̀rọ̀ náà kò sì rí bẹ́ẹ̀ o. Ó ní ṣe bí olórí ogun àdúgbò wọn ló yẹ kí wọ́n máa fi ọ̀rọ̀ tó létí bí inú wọn ò bá dùn sí ohunkóhun. Ṣọjà náà ní olórí ogun àdúgbò àwọn wo nìyẹn, ẹni táwọn ò mọ̀ tí àwọn kò dá mọ̀ rárá láti bí oṣù 5 tí wọ́n ti gbé wá, àwọn ò tiẹ̀ rí kó tilẹ̀ dé ọ̀dọ̀ àwọn. Báwo ni àwọn yóò ṣe wá bá a sọ̀rọ̀? Ọ̀rọ̀ náà ya Ọbásanjọ́ lẹ́nu, ó sì ní kí wọ́n má ṣèyọnu nítorí olórí ogun àdúgbò wọn náà wọn ò ní rí i mọ́, àwọn yóò gbé e kúrò. Bí kò sì ṣọ́ra, ọ̀rọ̀ náà ni yóò bá kúrò nínú iṣẹ́ ológun. Ọ̀gágun Ọláòní tó jẹ́ bí adelé olórí ogun àdúgbò náà gbìyànjú láti gba ọ̀gá rẹ̀ yìí lọ́wọ́ ìdádúró. Ó ṣàlàyé pé ọkùnrin náà kò lò ju oṣù 2 lọ tó fi padà, kò sì tí ì dé láti ìgbà náà. Ọbásanjọ́ ní ìyẹn kì í ṣe ọ̀rọ̀. Bí òun tí òun dé ibi iṣẹ́ náà tí kò tí ì pé ọjọ́ 15 bá lè máa kiri gbogbo àdúgbò pátá, kí wá ní olórí àdúgbò kan ń ṣe láàrin ọ̀sẹ̀ 2 tí kò mọ gbogbo àwọn ẹ̀ka tó wà ládùúgbò ẹ̀? Aláìní kan ṣe sọ́jà gbáà ni. Ohun tó jẹ́ kí Ọbásanjọ́ bínú nìyẹn. Ó sì kọ̀wé ọkùnrin náà ránṣẹ́ pé kí wọ́n wá nǹkan míì fún kó lè bá òun ṣiṣẹ́ rárá o. Ṣùgbọ́n nígbà tí Ọbásanjọ́ yóò fi máa wá padà bọ̀, nǹkan míì ti ṣẹlẹ̀. Láti ẹ̀yìn wá ni àwọn ọmọ ogun ojúkú ti gbé ogun míì dìde. Wọ́n ti bẹ̀rẹ̀ ìjà ní odò Ọ̀tàmìrì, wọ́n sì ti lé àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n wà níbẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun Ọbásanjọ́ tí wọ́n wà níbẹ̀ tí wọ́n dúró kojú ogun ni wọ́n farapa. Àwọn púpọ̀ sì ti kú nínú wọn. Ṣùgbọ́n àwọn tí wọ́n kù ń bá ogun náà lọ, ìjà náà sì gbóná girigiri. Ohun tó le ni pé ọ̀nà ibi tí ogun ti le yìí náà ni Ọbásanjọ́ ń gbà padà sí Pọta. Kò sí bí wọn yóò ti dé Pọta tí kò ní kọjá ibi tí ogun náà ti le. Àwọn ọmọ rẹ̀ tí wọ́n jọ ń lọ gbà á nímọ̀ràn pé kó má jẹ́ kí àwọn lọ o, nítorí bí àwọn bọ́ kọjá níbẹ̀ àfàìmọ̀ kí wọ́n má yìnbọn pa àwọn o. Ṣùgbọ́n Ọbásanjọ́ ní nígbà tí òun jẹ́ olórí ogun pátá bá sá padà lọ́nà ojú ogun, kí wàá ní kí òun sọ fún àwọn sọ́jà tí wọ́n wà níbẹ̀ tí wọ́n fojú winá nígbà tí àwọn náà bá yí padà tí wọ́n ń sá lọ. Ọbásanjọ́ ní kí wọ́n nìṣó jàre. Bẹ́ẹ̀ ni wọ́n sì wa mọ́tò wọn dé ojú ogun gan-an. Ọbásanjọ́ bọ́ sílẹ̀, àwọn sọ́jà díẹ̀ sì tẹ̀lé. Wọ́n sì ń lọ sáàárín ibi tí ogun náà ti ń jà gidigidi lọ́wọ́. Nígbà tí wọ́n dé ojú ogun lọ́hùn-ún, àwọn tí Ọbásanjọ́ kó lọ kún wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni òun pàápàá darí àwọn jagunjagun. Ẹnu sì ya gbogbo àwọn ọmọ ogun ibẹ̀ nígbà tí wọ́n rí i. Kíá ló ti rí i pé ọta ìbọn àti àwọn èlò ìjagun tó wà lọ́wọ́ ọmọ ogun Nàìjíríà náà kò tó rárá. Àti pé àwọn sọ́jà tí wọ́n wà níbẹ̀ kò lè kápá àwọn ọmọ ojúkú yìí. Òun ló bá sọ fún olórí ogun ibẹ̀ pé kí wọ́n máa bá ogun náà lọ. Òun sáré lọ sí Pọta, òun yóò sì kó àwọn ọta ìbọn àti ìbọn ńláńlá wá. Bẹ́ẹ̀ lòun yóò tún kó àwọn sọ́jà sí. Àṣẹ ní gbogbo ìgbà tí Ọbásanjọ́ wà nínú ìgbẹ́ lójú ogun yìí, àbọ̀bàkú ẹ̀ ìyẹn ADC tó yẹ kó wà níwájú ti sá wọnú ìgbẹ́ lọ o. Ìgbà tí Ọbásanjọ́ jáde padà ló tó yọjú sí i, nìyẹn bá fìbínú yọ ọ́ níṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ní òkú ọ̀lẹ burúkú ni. Nígbà tí Ọbásanjọ́ dé Pọta, ó sáré ṣa àwọn sọ́jà díẹ̀ jọ, ó sì kó àwọn ọta ìbọn àti ìbọn tí wọ́n lè rí. Ní gbogbo wọn bá tún kó sí mọ́tò, wọ́n ń padà lọ. Ó kù dẹ̀dẹ̀ kí wọ́n dé ojú ogun yìí. Níbi tí ogun ti ń gbóná ni àwọn sọ́jà 3 kan bá sáré fò bọ́ sílẹ̀. Wọ́n fẹ́ sá wọ inú igbó ní tiwọn. Ẹ̀rù ló bà wọ́n bẹ́ẹ̀ o. Ọbásanjọ́ ní kí àwọn tètè dúró, bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò yìnbọn pa wọ́n o. 2 nínú wọn sáré padà sínú mọ́tò, ṣùgbọ́n ọ̀kan nínú wọn kò dúró, ó ń sá wọnú igbó lọ. Bẹ́ẹ̀ l'Ọbásanjọ́ pàṣẹ kí wọ́n gbébọn lù ú, ni wọ́n bá kóná ìbọn fún un. Bẹ́ẹ̀ lòun ṣe kú. Ọbásanjọ́ sọ fún àwọn olórí ogun rẹ̀ pé bí àwọn kò bá yìnbọn pa, àwọn sọ́jà tó kù yóò máa sá wọnú ìgbẹ́ bí ogun bá ti le ní. Ṣùgbọ́n nígbà tí àwọn ti pa èyí tó fẹ́ sá lọ ọ̀nà, kò sí sọ́jà kan tí yóò tún jẹ́ sá lójú ogun.
ó ní wọ́n bá gbéra wọ́n ń lọ lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́. kí ló tún wá ṣẹlẹ̀ lẹ́yìn èyí sí Ọbásanjọ́ àti àwọn ọmọ ogun ẹ̀? ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń tú pẹrẹpẹrẹ ìtàn ogun abẹ́lé yìí tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú ayẹyẹ ọdún tuntun yìí o.